kògókògó là á gbóhùn agogo dùgbẹ̀dùgbẹ̀ là á gbóhùn àjà ọ̀pá kì í pohùn mágogo lẹ́nu Lúkúmọ̀nù ọmọ Àyándáré máa wí ẹnu àdálàdá bí gégi ẹnu ọkọ́lọkọ́ bí kọbè ẹnu gbogbo wo ò ní pa wá o. ẹ̀yin èèyàn mi á dára fún yín ayé yín o gbogbo ẹ̀yin obìnrin ayé Elédùà dúró tì yín. Orúkọ mi ni Lúkúmọ̀nù ọmọ Àyándáré bàbá ọgbọ́n ọmọ ọ̀dà àgbà ẹni tẹ́ ti mọ̀ tipẹ́tipẹ́ náà ni ẹ̀já kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ìdènà ẹtì àmúbọ́ ṣé mọ̀ pé àmúbọ́ àtẹ̀tì fámìlì ni wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni àṣẹ ìrílẹ̀ gbọ́n gbogbo wọn Ọlọ́run má dá gbogbo ẹ̀ sí wa lágbádá. èèyàn jẹ́ olówó kò pé kí ẹtì kọ́ máa wọnú ọ̀rọ̀ rẹ̀ ẹtì. ṣé mo pé mo kọ yín níṣẹ́ kan lórí pé bí káyé ọmọ gba ilẹ̀ èèyàn tí mo ní ẹtì káyé ọmọ gbà bẹ́ẹ̀ náà wá ní ẹni táyé ti fi ẹtì sínú ayé rẹ̀ tó bá ti bẹ́ẹ̀ ṣe nǹkan rere báyìí ọmọ ayọ̀ kúrò lẹ́mìí rẹ̀ ni bẹ́ẹ̀ ni. ọ̀nà àbí ẹni wọ́n sọ fún pé lágbájá òsì lọ gba passport ẹ̀ tọ́ba yà ń lọ lóbìnrin mi fi wọ 45 years ní òjì ọlọ́kọ tó bá ní bọ̀dá tó àwa ọ̀wádà ló ń wò ọba yà ń pè nọ́mbà rẹ̀ ọba yà ń ṣe kinní kan kọ́lá bọ́kùnrin bá wa wá gan kò ní ráyè dá lóhùn títí tọ́jọ́ òfin lọ lórí ẹ̀ ayé ò ní fẹ̀tì sọ̀rọ̀ yìí kò ní fẹ̀tì sọ̀rọ̀ mi. sórí iṣẹ́ tí mo fẹ́ fún ọ yìí iṣẹ́ tó ní agbára ni mo sì fẹ́ kó gbìyànjú bá ọ̀bá rówó ra báyìí rò kó rìkọ́ọ̀dù ọ̀rọ̀ yìí pamọ́ tàbí kó dáńlódù fídíò yìí pamọ́ dákun mo bẹ̀ ọ́ ni. bàbá mi ò ṣe é fún yẹn wọ́n má wàá dúpẹ́ rí bẹ́ẹ̀ ni ìmíràn sì ti ṣe é fáwọn èèyàn tí wọ́n dúpẹ́. ewé kan bí àwọn bàbá wa ń pè ní ewé akéèrí ìwúlò ewé akéèrí yẹn pọ̀ ewé ìsápá toro mọ́yán ewé ìsápá tútù ẹ̀ ewé mútẹ̀mírò tá à ń pè léwé ewúro tútù rẹ̀ ewé má fọwọ́ kan mọ́ mi ewé ẹ̀yìn olóbe gbogbo aburú tí ìbá ṣe mí kọ́ gbẹ̀yìn kọ́ máa lọ sọ̀tá mi nítorí pé ẹ̀yìn lolóbe so ẹ gbọ́ nítorí pé ẹ̀yìn báyìí òun lolóbe so tẹ́ ń gbọ́ mi yé àwọn àgùn gbogbo ẹ̀ papọ̀ tá a bá ti gún gbogbo ẹ̀ papọ̀ tán ẹ ti gún papọ̀ àfọ̀sẹ̀ kó tá a bá ti fọ̀sẹ̀ kó àmú lọ́fíńdà tó bá wù wá àìpò àmú lọ́fíńdà tó bá yáyì àìpò káàbí lọ́fíńdà kó tán ẹ kó sínú gbàjé ìgbà òní kọ́kọ́ ní jẹ́ gbàjé o tọ́ ọ bá rí gbàjé o lè lókè wáìtì tọ́ ọ bá rí gbàjé à lókè wáìtì o lẹ́yìn ìgbà tó gun tán tẹ̀bí lọ́fíńdà kó tán ẹ kó sínú gbàjé máa wẹ̀ sórí gbogbo àkọ̀tì táyé ti fi sọ̀rọ̀ rẹ̀ yẹn òun ní máa ṣe ọmọ mi tẹ́rì pé wọ́n máa ń pẹ́ táwà ọ̀wá dìde ńlọ skul lọ́wọ́ ọ̀lọ́ o tó ń pẹ́ táwà tó nílò sí ṣọ́ọ̀bù láàárọ̀ yìí ni àwọn èèyàn láwọn ra kírímù ìgbà yẹn ní ó lóun fẹ́ sùn ìgbà yẹn ní ó lóun yìí ń kọ́run kò dáa ẹ gbọ́ mi kì í ṣe ohun tó dáa á dára fún gbogbo yín o
nǹkan tẹ́ fẹ́ òun lọ́lọ́run ó ṣe nǹkan tẹ́ fẹ́ elédùà yóò lè jìnnà sí yín ntọ́jú ewé àtegbò elédùà lọ́dálùkùmọ́nà ọmọ yẹn dáre kalẹ̀ fún fáǹfààní ìwọ tó fẹ́ tọ́jú ara rẹ àbọ̀ fẹ́ béèrè nípa ìrìn àjò ayé rẹ gbadama yóò mọ́dọ̀ +234803298 nọ́mbà orílẹ̀-èdè nàìjíríà mi nù wọ́n wà ní nàìjíríà báyìí o fáǹfààní ìwọ tó bá fẹ́ rí mi ewu nọ́mbà orílẹ̀-èdè Benin +2290154651928 láti Ìkòròdú garage wọ́n mọ́tò tí ń lọ báyìí kúkọ́ bọ́lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ lé lọ́wọ́ kó tó wá pa aago mi tàbí kó bá mi sọ̀rọ̀ ní WhatsApp. àwọn kan ń bẹ o ẹjẹ ń kìlọ̀ fún yín o gbà yóò ní ń kọ àwọn tẹ̀wé wí máa ń kọ́ sọ́dọ̀ máa ń béèrè pé ewé sìkìmì nì níbo ni wọ́n ti ń tà ọmọdọ́là ẹ̀yà ọba lóṣogbo èmi ò tewé ọmọ o èmi ò tewé ọmọ o lọ́jọ́ òyìnbó wọ́n ń tewé ọmọ ń bẹ̀ lọ́jọ́ òyìnbó ọba ń bẹ̀ rí àtúrú lọ tọpá lọ àgbòkú lọ àjáràrù kọjí lórílẹ̀‐èdè Benin lọ tòkú lọ bára lọ bẹ̀kòdó kó sí lọ Ìbàdàn Ọ̀rànyàn ọba ń bẹ̀ ọjọ́ ọba ń bẹ̀ Bódè ọba ń bẹ̀ èmi ò tewé ọmọ ó sì jẹ́ nù ọlọ́run mú wa o tí wàá lọ́wọ́ ó ṣe o wò ó ìyá kan ọmọ kan jáde mọ́ tọ́jú ara ẹ tọ́ba ti rí pé nẹ́tíwọ́ọ̀kì ọmọ adá mọ́ àmọ́ tọrọ ẹ jẹ ìyá kan ọmọ kan jáde mọ́ ìyá gan tó ní ọmọ jáde ìyá gan orí tiẹ̀ rò ìyá gan jẹ́wọ́ lápò ìwọ gan wọ́ bó ti yanjú ayé ara rẹ. sáwọn ìyá tí ń lọ ọjọ́ lórí TikTok wọ́n ní ìyá kílódé tẹ̀ fi ń jọ́ lóhùn múnú àwọn òun dùn ìmọ̀ tọ́ba nínú jẹ́ tí lóhùn múnú àwọn òun dùn wọ́n pọ̀ lórí TikTok tí wọ́n yí dì í mẹ́ orí àwọn ìyá TikTok wọ́n mẹ́mẹ́ jáde sọ́dọ̀ ara rẹ ẹ máa check up ara yín ẹ máa yí àlàáfíà ara yín wò má dúró de kí táífọ́ọ̀dù ọmọ ọkọ tó yẹra ẹ wò a máa lọ ṣe check up bẹ́ẹ̀ náà ni wọ́n máa ṣe check up lórí ìrìn àjò ayé ara rẹ wọ́n bá ti ń fi gbalẹ̀ ọ lójú oorun tọ́wọ́n bára kọjá ń káríwọ̀ kó tó mọ̀ wípé wọ́n ti ń tẹ pásíwọ́ọ̀dù ẹnu wọ́n ti ń fọ́lò ẹ ayé ò ní máa burú fọ́lò wa o adára fún wa o èmi wí tèmi adára fún gbogbo wa ẹ máa share rẹ̀ ẹ máa download ẹ̀ ire o ire kàbìtì.